Ogun ẹni tó lẹ́ràn kórìíra lára àti fún ẹni tí ó ń rùn sáwọn èèyàn tó ní body odor. Farabalẹ̀. Bá mi gẹ́ẹ̀tì orí shea butter orí. Bá mi gẹ́ẹ̀tì oyin original. Orí àtoyin original yìí bá mi mix méjèèjì pọ̀ kó rọra gbé sẹ́gbẹ̀ẹ́ kan ní kékeré. Kó wá gún èpo ọ̀bọ̀ àti egbò túdè kó gun kó kúnná dáadáa. Wọ́n ń pe ata kan ní ata ìjọsìn. Ata ìjọsìn yìí gẹ́ẹ̀tì o lè gẹ́ẹ̀tì méje o lè gẹ́ẹ̀tì mẹ́sàn-án anyone ṣáàjẹ́ kó wà ń bẹ̀ gun kó kúnná mọ́ èpo ọ̀bọ̀ àti egbò túdè yẹn. Wá bá mi pò mọ́ òrí tó ti fi oyin original pò yẹn. Wá bá mi pò mọ́ dáadáa. Farabalẹ̀ kó máa bá mi ká lọ. Àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé a máa ń fi sílẹ̀ àkè ń fẹ́ mójútó. Ògùn owó àwúre oṣólẹ̀ ẹ̀yọnú ayé la máa wá kiri. Ṣó fẹ́ gbọ́ ọba àìsàn. Ẹni tó ń jẹun lójú oorun. Ẹni tó ní ìbálòpọ̀ ojú oorun. Ẹni tó rìn mọ́lẹ̀. Ẹni tó ní bọ́dí odò tó ń rùn káàkiri fáwọn èèyàn òbúkọ́ dé òórùn dé. Ẹni tó ní tó ń rùn sáwọn èèyàn. So gbogbo àwọn àìsàn wọ̀nyí ìjákulẹ̀ ló máa ń fà tó o bá treat ẹ ò lè rọ́nà lọ. Tó o bá treat ẹ ò lè rọ́nà lọ kó pa odidi ààfin kó pó odidi èèyàn kó lọ wú gbogbo òkú tó wà nítẹ́ kó lè lọ ò lè lọ bìrọ̀ kan tó ráwọn nǹkan wọ̀nyí ìdènà ló máa ń fà ìjákulẹ̀ ló máa ń fà. Tó bá treat ẹ naturally wẹ̀ á open. Ó dàbí bá ṣe máa ń wẹ̀ everyday ni wàá rí pé wàá máa glow wàá máa shine. Bó ṣe máa ń jẹun everyday wàá máa sanra wàá máa grow. Bẹ́ẹ̀ náà ni tí fáírọ́ọ̀sì tí wọ́n bá ti fara kó fáírọ́ọ̀sì you need to treat it. Tó o bá ti treat ẹ̀ kò sí nǹkan tó lè ṣe sí. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní ẹ máa dá sétò àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Ęran Islamic Organization Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umrah tẹ́ fi ń ṣe sàárà ìgbégbá Global Ęran Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ nípeni níjà lórí pàlìjọ́nù ń dàyàn láàmú ayé ń dàyàn láàmú àìsàn ọ̀tọ́jú lọ́jọ́ pípẹ́ ẹ WhatsApp wa lórí +27612956389. Tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run fọmọ ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power. Fún ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count obìnrin tó ní infertility problem. Gbogbo èyíkéyìí nínú àìsàn ẹ gẹ́ẹ̀tì all in one tó ń wò more than 300 àìsàn ń forí kókó alátakò ń jẹun lójú oorun ni ọṣẹ yìí